Ẹ káàbọ̀ sí ìkànnì Abẹ́rẹ́ ọ̀rọ̀ TV Pro, ìtẹ̀síwájú ọmọ Yorùbá lórí awuyewuye tó ń lọ káàkiri láàrin Alhaji Saheed Òṣùpá lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé olórin tó wá lè kọrin a cappella 4 hours kó jáde, léyìí tí ẹnìkan náà sì ní kó ń gbìyànjú, ìyẹn arákùnrin tẹ́ ń wò yìí, Òkìkí Bright. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ wípé Òkìkí fi lè jáde ó jọ rẹ̀ lójú, òun náà kí ló gbójúlé, ó ń ṣègbà débi pé wọ́n ti ń fẹ́ máa lẹ́rí Alhaji Saheed Òṣùpá àti Òkìkí Bright papọ̀ mọ́ra wọn. Ẹ bá jẹ́ kí a ṣọ́ra ká má dàgbò lé fújì, ká má dàrú, torí wípé Òkìkí náà olórin lòun náà, ó dẹ̀ tó gbangba sùn lọ́yẹ́. Ó ní ẹni yìí fi wò wípé ó yẹ kóun náà lè jáde. Alhaji Saheed Òṣùpá sọ wípé bóyá Alhaji Pasuma ní kó jáde ní o, Alhaji Ọjọ́ ó ní olórin tó bá lè jáde tí ó kọrin a cappella láti pé wọ́n lùlù sí. Ṣùgbọ́n púpọ̀ àwọn èèyàn tán nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá, pàápàá jùlọ àwọn sàbí wọn, àwọn ọmọ lẹ́yìn wọn, oníkálukú bẹ̀rẹ̀ sí ní jáde. Wọ́n kọrin burúkú, wọ́n kọrin tí wọ́n fi ń bú Òkìkí pé irú ẹ̀ náà ló tọ́ máa bí abátẹ̀ ń pe ìgbín tó níwo, tó bá pọ̀ ẹranko tó níwo, só yẹ kí ìgbín tiẹ̀ náà yọjú. Débi wípé ọ̀rọ̀ yìí ti ń bí nǹkan míì. Ẹ má jẹ́ kí a fi orí àwọn méjèèjì, tàbí ẹ má jẹ́ kí a sọ wípé ká da àárín Alhaji Saheed Òṣùpá àti Òkìkí Bright rú. Bá dẹ̀ léèyàn téèyàn bá sún kan ògiri tíyàn ò rọ́nà lọ, yóò padà yí ojú sẹ́ni tó ń lè. Ìdí nìyẹn tó fi dàbí pé Òkìkí Bright náà ò fẹ́ gbà wípé kí ló ń ṣẹlẹ̀, ṣé lórí pé nǹkan tóun ṣe yìí sóun náà kì í ṣe olórin ni. Ọ̀rọ̀ tèmi kàn fẹ́ wá sọ bí ẹ̀bẹ̀ náà ni wípé gbogbo àwa olúfimọ pátápátá àti gbogbo àwa tá a jẹ́ sábẹ́ Alhaji Saheed Òṣùpá àtàwọn fáǹsì gbogbo wọn, ẹ dákun torí Ọlọ́run, ẹ má jẹ́ kí eléyìí wá jẹ́ ìjà tàbí tí wàá dàbí ìkùnsínú. Òkìkí Bright lọ rí kọrin míì tó fi kí Alhaji Saheed Òṣùpá, ó kí gbogbo àwọn èèyàn pé ẹ má jẹ́ kó tẹ̀, ẹ má jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ lágbélé fújì. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Kò sẹ́yìn tí ò lè jáde láti sọ wípé òun náà ní ẹ̀bùn tó ń ṣe yìí, òun náà lè ṣe é, ṣèbó lórin lòun náà. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ má jẹ́ kí eléyìí ká máa fa ilé débi pé yóò wá di wàhálà, agboolé fújì ó wá dàrú. Agboolé fújì ò ní dàrú, kò sì ní fẹ́ dàrú. Aburú ó kéré tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan lé wa nítorí t'Ọlọ́run. Ẹ̀yin tí Abẹ́rẹ́ ọ̀rọ̀, ẹ dákun, wọ́n ti háàkì àkáǹtì tá à ń lò tẹ́lẹ̀, so Abẹ́rẹ́ ọ̀rọ̀ Pro òun ni eléyìí tí a tún ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí torí t'Ọlọ́run. Ẹ bá wa subscribe sí YouTube wa, Abẹ́rẹ́ ọ̀rọ̀ Pro, ìtẹ̀síwájú ọmọ Yorùbá ń bí gbogbo. Bàbá kan bẹ nílùú Àbújá, bàbá Miyasin, gbogbo àwọn ọmọ yín tí wọ́n bá mùmúkúmu olóṣèlú tó fẹ́ tẹ̀wájú tó náà fẹ́ gbégbá orókè, gbogbo ẹni tí ọ̀rọ̀ ayé ò yé, gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún, ẹ̀yin náà kàn sí bàbá yìí, ẹ kàn sí wọn, ẹ pe nọ́mbà wọn, fọ́nrán wọn á lò láìpẹ́ yìí. Ẹ ṣeun. Ọládèkàn Àyìndé, Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi, Sọ́náyà Fíkúdí, orúkọ tó juwó lọ, abọ́ra tí kì í bá wọn kà ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, asá ò ní balẹ̀ kó gbé pa sí, àwòdì ò ní balẹ̀ kó gbódò yẹn, olóògbé bàbá egúngún o, alábala ló fún lásọ, orin tán kọ́ tẹ̀légún lẹ́yìn ni wọ́n pè ní ẹ̀sà. Ẹ ṣeun. Atoni ìgbàlọ́ ló ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Miyasin spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Miyasin kí gbogbo ẹ̀ ó máa tú bí sínú láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yasin nínú Kúránì Karim. Àwọn ọmọ tó mú kú mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa.
tẹ́ bá rẹ́ni tó ń fojú kó jàǹkárí wọ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yàsí spiritual consultant nílùú Àbújá FCT. ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. ìlànà àmọ́